sí ọ olùtùnú ọdún oore àti agbára rẹ̀ awakọ̀ jájọkọ̀ awakọ̀ hallelujah ọlọ́run tó dáwọ́ òkè ìgbàanì ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ó ṣé olúwa ọlọ́run tó dáwọ́ òkè ìgbàanì ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ta ni wọ́n tún gbéga o bí kò ṣe bàbá lókè ọ̀rẹ́ mi jẹ́ àjọpọ̀ ta ni wọ́n ti fi gbogbo ọpẹ́ mi fún olúwa ọlọ́run tó dáwọ́ òkè ìgbàanì ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ẹ̀yin ni bàbá tó tó bàbá Jésù ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni bàbá tó tó bàbá bàbá ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni olúwa Jèhófà ẹ̀yin ni olúwa ọba wa pariwo ẹ̀yin ni olúwa Jèhófà ẹ̀yin ni olúwa ọba wa ìgbà tó bá tẹ́ wa lọ́rùn you are the most high bó sì tẹ́ wa lọ́rùn wọ you are the most high God ìgbà tá a bá ní jẹ ní mu o nínú gbogbo tá a lè mẹ́la kọjá o you are the most high God ọlọ́run máa ṣe oore àránú ayé mi àti ọlọ́sẹ̀ ìsọpọ̀ olúwa nínú ọ̀sẹ̀ yìí jẹ́ kó dára fún mi jẹ́ kó dára fún ọkọ mi jẹ́ kó dára fún àwọn ọmọ mi jẹ́ kí orúkọ rẹ kó di àyìnlógo nínú ayé wa nínú ọ̀sẹ̀ gbogbo ire tí ó bá ọ̀sẹ̀ rìn ọlọ́run jẹ́ kó ṣọ̀gangan wa olúwa gbogbo ìbùkún tó wà nínú ọ̀sẹ̀ jẹ́ kó jẹ́ tiwa gbogbo ibi tó wà nínú ọ̀sẹ̀ jẹ́ kó jìnnà sí wa fi àwọn áńgẹ́lì rẹ yí wa ká ní ìwọlé ní ìjáde lé ibi jìnnà sí wa lé àwọn ẹni ibi jìnnà sí wa mú wa rìn ṣe kòńgẹ́ eré má jẹ́ àrìn ṣe kòńgẹ́ ibi má jẹ́ àrìn ìjọ́ tẹ̀lé ń pọ̀nà ibi tí ilẹ̀ ti ń béèrè fún ẹ̀jẹ̀ má jẹ́ àgbàbẹ̀ kọjá gbogbo eré tó ṣètò fún ayé wa lọ́sẹ̀ ọlọ́run jẹ́ ó tó wa lọ́wọ́ má jẹ́ kó di tẹ ẹlòmíràn má jẹ́ kí wọ́n fi ire wa fún ẹlòmíràn olúwa yà wá lẹ́nu nínú ọ̀sẹ̀ yìí olúwa ṣohun àrà nínú ayé wa olúwa bùkún fún wa lọ́pọ̀lọpọ̀ olúwa ṣoore àrà ọ̀tọ̀ fún wa lópin ọ̀sẹ̀ yìí ká lè máa gbé ọ̀gá lórúkọ jésù bá ti wí yẹn bó ṣe máa ṣe nìyẹn ní orúkọ jésù olúwa wa àmín.